bàbá mi apàṣẹ ẹ̀yin ẹ ṣáájú ọ̀rọ̀ tí mò ń bá lọ yìí ìyá mi fíkì mò ń bínú sí yín torí ó yẹ kẹ́ ẹ ti jọ ẹ̀ wá ń bí. Mo kí gbogbo yín gbogbo sí nínú ilé iṣẹ́ ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà ń gbọ́ yín sà. Àǹtí mi Tẹ́ni ọmọ ológo kò ní bàjẹ́ fún yín. àṣẹ. Ilẹ̀ Yorùbá ó gbé gbogbo wa o. àmín. Àní ṣàtìtì. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ tí ẹ béèrè pé ǹjẹ́ Yorùbá ti ṣe tán? Ǹjẹ́ àwọn ọmọ Yorùbá gan ti ṣe tán láti gbòmìnira? Bóyá lọ́wọ́ àwọn amúnisìn ni o àbí lọ́wọ́ orílẹ̀-èdè 419 gangan àbí lórí àwọn bàbá Yorùbá wa àwọn olórí Yorùbá wa tí wọ́n mú wá sìn. bẹ́ẹ̀ni. Tí wọ́n bá bí mi gẹ́gẹ́ bí ẹnìkan Yorùbá ò tí ì ṣe tán. Tẹ́ ẹ bá rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣé rí wọ́n ní ọwọ́ ló ń síwájú ijó. Ṣé rí àwọn Yorùbá gangan lápapọ̀ ibi tá a ti kọ́kọ́ ní problem ní ọ̀rá ìsà ibi ká mọ̀ láyọ̀ ọkàn. Ṣé rí ẹ̀dá tí ò bá ti láyọ̀ ọkàn láyé àti bọ́ lóko ẹrú rẹ̀ ó máa nira. Ibẹ̀ ló fa tó fi ń di pé even though tó mọ́ páwọn èèyàn ń para wọn sowó wọn ń ṣe gbogbo ẹ̀tẹ́ rí yẹn àìláyọ̀ ọkàn àwọn mẹ̀kúnnù ńlókun tí wọ́n fi ń ṣeré sá. Torí àwọn èèyàn ti nígbàgbọ́ pé tẹ́nìkan bá ti lówó wọn sáré tẹ̀ láwọn. Gbogbo àwọn tẹ́ ń rí tẹ́ ń ká ń pè ní bàbá wa pé àwọn ń fowó ra àwọn èèyàn wọ́n ń control wọn sí wrong way. Wọn ò jẹ̀bi bí àwọn ọmọ tí wọ́n ń control nítorí pé àwọn yẹn ò láyọ̀ ọkàn. Wọ́n nígbàgbọ́ pé láìsí bàbá kan láìsí ìyá kan láìsí bọ̀dá kan àwọn ò lè dá gbé ayé táwọn ò bá fẹ́ bọ́ta káwọn mọ̀ sí ọ̀rá ìsà. ẹ dákun ẹ jẹ́ ká bùtì lọ́dọ̀ wa gbogbo àwa tó kù torí mò ń gbádùn ọ̀rọ̀ tí bàbá mi ń sọ mi ìdẹ̀ ní fẹ́ kó wà interrupt rárá ẹ jẹ́ ká gbogbo àìlọ́ mute ká dẹ̀ máa gbọ́ lọ. téèyàn bá wà nínú ilé ẹ̀ even though ká fi tu òṣèlú sí example tí wọ́n bá fẹ́ dìbò tó bá wà nínú ilé ẹ̀ tó bá láyọ̀ ọkàn tí wọ́n bá ń pín ráìsì níwájú ìta ẹ̀ tó bá bọ́ ọ̀ta tó bá forí ara ẹ̀ rú ráìsì ẹ̀ padà á lè rẹ̀ níbi tó ti gbé wá. Tó bá dọ̀la tí wọ́n bá sọ fún pé lọ ra àwọn èèyàn ládùúgbò rẹ̀ á sọ pé wọn mọ̀ ní dòun lòun because kò sí tẹ́ lè fi bribe wọn wọ̀n ní gbà kán máa mu gàrí nínú ilé wọn wọ̀n ní bọ́ọ̀ta o. Toró mọ̀ pọ́n láyọ̀ ọkàn ṣùgbọ́n wọ́n ti nígbàgbọ́ pé àwa gangan fúnra wa láyọ̀ ọkàn kán gbé mọ́tò kan máa fọ́n owó lásán a máa ya bọ́ọ̀ta. Ní Ìbẹ̀jú Lẹ́kì wá ń bíbà nígbà tí Dangote refinery tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ó sọ fáwọn èèyàn pé kán máa wá gba fóònù àti 5,000 àwọn obìnrin. Àwọn èèyàn ya lọ síbẹ̀ wọ́n lọ gbowó yẹn. Kí nìdí tó fi ṣe kinní yẹn ni pé ó mọ̀ pé ọ̀nà Ẹ̀pẹ́ sí Ìbẹ̀jú òun á máa gbá àwọn machine òun gbabẹ̀ òun á dẹ̀ block ọ̀nà débi fáwọn èèyàn míì gan ò ní lè délé wọn lọ́jọ́ méjì ńgbà míì lójú ọ̀nà yẹn. Ṣùgbọ́n kọ́kọ́ fi kinní yẹn dè wọ́n mọ́lẹ̀ débi pé tẹ bá fẹ́ máa rójọ́ wá ní ṣe bẹ́ẹ̀ ti gbowó àwọn ìyàwó yín gba fóònù. So then governor ló announce ńgbà yẹn pé Dangote fẹ́ fáwọn obìnrin ní nǹkan o àwọn táwọn níṣẹ́ lọ́wọ́ àwọn opó kìnnìkan mo ní kò ń sọ̀rọ̀ opó leléyìí ó ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ wọn níbi yẹn. Ojú oṣù kejì tó ṣe kinní yẹn lọ́nà bẹ̀rẹ̀ sí mú fún machine wọn gbà yẹn sọ́fà náà ta sọ́fà ńgbà yẹn fún odidi bí oṣù mẹ́rin tó fi mú fún machine ṣùgbọ́n kò sí ń tẹ́lẹ̀ ṣe ó ti kọ́kọ́ rà wọ́n pa. So ibẹ̀ ni problem ta ní pẹ̀lú ọ̀rọ̀ afẹ́ wá gbòmìnira yìí problem yẹn ló bá dé di òmìnira pé tí bàbá kan bá ti pe ìpè tá a bá ti tẹ̀lé lẹ́yìn yóò fún wa ń tọ́rọ́ yóò fún wa ń kọ́bọ̀ kì í ṣe torí pé a fẹ́ bọ́ lóko ẹrú la fi fẹ́ tẹ̀lé nìkan nítorí pé tẹ́ni bá ti ń bò mí lówó gbogbo tó bá ti fẹ́ ni màá máa ṣe so kódà kó máa rìnrìn wrong ní tó bá ti ń sọ yẹn ó ti ń wọ̀ mí létí nítorí pé láìsí rẹ̀ mo ti gbàgbọ́ pé mi ò lè live. Ṣùgbọ́n tó yẹ pé fúnra mi mo decide pé a fẹ́ bọ́ lóko ẹrú mi torí ẹnìkan náà sóò tẹ́nìkan bá sọ pé bíbá ilé mi fẹ́ gbà tí mo dẹ̀ rí pé kò sọ́nà ńbẹ̀ òun kọ́ ló fà mí jáde kúrò nínú ilé mi ni mo decide pé mo fẹ́ bọ́ lóko ẹrú máa sọ fún ni pé máa lọ tiẹ̀ ọ̀nà bíbá ilé mi fẹ́ gbà ibi tọ́nà wà rè so tọ́nà tiẹ̀ náà bá dẹ̀ yá tí tèmi bá yá jẹ́ àjọ pàdé níwájú because àjọ fẹ́ bọ́ lóko ẹrú ni because ẹni tẹ́gùn ńlé àtẹnitóró ńlé ó ṣeéṣe kọ́nà wọn mọ̀ gbàbì kan náà ṣùgbọ́n tán bá bí wọn méjèèjì wọn àjọ dà náà ni pé ó ṣàjọ ńlé àwọn o
bó ṣe ká oníkálukú lára sí ní òsè ìrìn àjò ẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá ò tí ì rẹ́dì tẹ́rí ńgbà tí à ń sọ̀rọ̀ ìgbà rálì tá à ń ṣe rálì káàkiri ibẹ̀ lẹ ti máa rí pé àwọn èèyàn kì í ṣe tán anybody tó bá fẹ́ ṣe rálì á máa retí pé ó dìgbà tọ́gà bá sọ pé báyìí ni ká ṣe tá a bá tún wá ń ṣe nǹkan yẹn lọ náà either wrong or good táwọn ọ̀gá yẹn bá pè pé ọyẹ tún sọ ṣe eléyìí náà nǹkan ní kẹsì yẹn lè máa tún lọ sí nítorí pé àwọn ilẹ̀ ń tẹ̀lé kí n sómìnira lè fẹ́ gbà. so a sì yan títí ìgbà tó tún yá tí ìyá náà tún dé pẹ̀lú ọ̀rọ̀ document or no document ìsọpẹ́ nìkan fèèlì inú méjèèjì ní sáìdì méjèèjì ní ìsọpẹ́ nìkan fèèlì but ìṣòro tá a ní náà ni pé àláyọ̀ ọkàn ló ṣàtọ́kùn pé àti ìfitán téèyàn bá lágbára tó bá láyọ̀ ọkàn agbára tó ní ẹ wàá tà fọ́tá ẹ̀ gan tó ní mọ̀ pé wọ́n ló fẹ́ fi bá jà nítorí pé o ti gbàgbọ́ pé láìsí ẹni yẹn o ò lè jẹun lọ́jọ́ yẹn wàá gbé nǹkan ìdílé ẹ̀ gangan wàá ti gbé bọ́ wọn ní ló fa tó fi ń dàbí ìpọ́ ọmọ Yorùbá ò lágbára máa bí nǹkan mọ́ púpọ̀ nú agbára tá a ní a ti fi sin àwọn òṣèlú sẹ́yìn nítorí àìláyọ̀ ọkàn kò dẹ̀ yìí sì fún wa láti gbà púpọ̀ nú àwọn èèyàn tẹ́ ń wo pé àwọn èèyàn jáde tẹ́ ń wò yẹn ìbẹ̀rù tó wà ń bẹ àkọ́kọ́ tó wà ń bẹ ni pé ká sọ pé bí èmi ń sin bí ẹnìkan mò ń ṣiṣẹ́ fólóṣèlú gbogbo agbára tí mo ní òní mo máa ń fi ń sìn yàá mò ń escort ẹni bóyá kan ni mo fi ń sìn ọ̀rọ̀ òmìnira wá dé nítorí pé ń bù mí lówó ń gbà yẹn púpọ̀ nú iṣẹ́ tèmi gan lò mo ti ṣe fún ó ti wà lára tiẹ̀ náà kírú mi wá jáde pé mo fẹ́ síwájú ogun ẹ̀rù àkọ́kọ́ tí a kọ́ mọ̀ bà mí ni pé tí mo mọ̀ ní lára mọ̀ wà lára bàbá olóṣèlú yìí àṣírí ẹ̀ tún wà lọ́wọ́ wọn tí a tún ra àwọn lágbájá pé kán wá àtáàkì mi o tó rántí màdí mi nítorí pé mo ti fi àìláyọ̀ ọkàn mo fi ti ta ara mi fún wọn nígbà tán sì jọ́gà mi so ló ń fa àwọn tá a rò pé wọ́n lẹ́nu àbí àwọn lágbára ló ń fa àwọn sẹ́yìn tẹ́ fi ń rò pé wọn àfẹ́ fi púpọ̀ nu wọn fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ti tara wọn ọ̀rẹ́dì sẹ́yìn ló fi jẹ́ pé tán bá máa sọ̀rọ̀ wọn á ní àfi tó lóṣèlú bá dá sọ̀rọ̀ yìí àfi táwọn tán darí wa àwọn táwọn post bá dá sọ̀rọ̀ kí ẹ ṣe pé torí tán lè dá sí tán lè gbowó fún ẹni gbogbo ìyókù nǹkan ni gbogbo ẹ̀ kán lè dá sí kán lè mọ̀ pé àwọn tán fi ṣẹ́ fún tágbára àwọn wà lọ́wọ́ wọn o àwọn náà ti tó wà lẹ́yìn àwọn níbi ṣọ́ọ̀bù táwọn ń ṣe pé tí wọn ò bá ti sí ńbẹ̀ o ó yìí sì fún wọn láti rí àwọn mú láti fà wọn pamọ́ síbì kan torí àwọn ti gbágbára àwọn fún wọn torí owó tí wọ́n ń wá ń gbà yẹn so kí Yorùbá tó lè ṣe tán tèmi lọ́kàn tèmi ká tó lè sọ pé a ṣe tán o kì í sọ̀rọ̀ pé rálì tàbí nǹkan kan lọ́rọ̀ tí Yorùbá bá fẹ́ ṣe tán táwọn bàbá ṣe sọ pé àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ fresh kínní wọn bóyá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fresh owó gbígbà ni àbí fresh movement ní tòótọ́ o wọ́n ní láti gbé ọ̀rọ̀ rálì sẹ́gbẹ̀ẹ́ pátápátá ni kán jẹ́ kọ́ ọmọ Yorùbá rí i pé àwọn ti ṣe tán lóòótọ́ kán dẹ̀ rí i pé kán jẹ́ ká rí i pọ́n gbégbèsè kì í ṣe pé tí wọ́n lọ jókòó síbì kan tí wọ́n á máa pèpè torí Yorùbá sọ pé ẹ̀sìn iwájú ìní ti ìkẹyìn máa wò sáré wọ́n á sọ pé ẹ̀sìn tó farapamọ́ síbì kan ní nǹkan fèrè fẹ̀sìn míì pé kọ́ máa sáré lọ. ìkejì tá a bá tún wo ti sáìdì ọ̀dọ̀ màmá pẹ̀lú kí n padà sórí pé bóyá ìtẹrímọ̀nú ìtẹ̀rì jíjáde àwọn èèyàn tán bá fi wo declaration occupation kankan tó ti kọjá lọ sẹ́yìn tán bá wò wọ́n á rí pé àwọn èèyàn jáde dáadáa kíndẹ̀ ló fa táwọn èèyàn fi jáde kì í ṣe pé bẹ́ẹ̀ náà làwọn ọmọ tó lè jáde ò sí tá a bá ń sọ̀rọ̀ pé ohun ìrẹ́dì náà kì í ṣe bíi pé àwọn ọmọ tó lè jáde ò sí ṣùgbọ́n Yorùbá ti parí ọ̀rọ̀ wọn ní ẹni tí ọba dá sọ fún ni tọ́ ọmọ ẹ̀ láwò kí ẹ tó lè sọ pé ẹni yìí ó tó mi gbà lọ́jọ́ ṣòro àbí ó tó mi gbà lọ́jọ́ ṣòro kì í ṣẹni tí mi rí rí kì í ṣẹni tí mi rí atọ́kùn rẹ̀ eégún tí ó jáde ọ̀la atọ́kùn náà so interim gangan máa bọ́ tata àwọn èèyàn mọ̀ pé ẹni báyìí ó tó tán lóòótọ́ àǹdí àṣẹ rẹ̀ làwa báyìí máa tẹ̀lé o bólógun ṣe burú tó nú àwọn sí ológun yẹn ológun tí ó bá ní kọ̀mándà kò níṣẹ́ kankan tó ń lọ sí lójú ogun náà
so àwọn gangan gbọ́dọ̀ gbójú síta gẹ́gẹ́ bí kọ̀mándà àwọn èèyàn làwọn èèyàn á fi jáde if not tán bá retí káwọn èèyàn kọ́kọ́ bọ́ta tán bá ti wá bọ́ta nǹkan mọ̀ tẹ̀lé wọn àwọn èèyàn ò ní jáde o tán bá dẹ̀ wá wò pé àwọn èèyàn jáde pé àwọn alágbára kan wà tí wọ́n síwájú tí wọ́n jáde àfàìmọ̀ kọ́ mọ́ dàbí occupation táwọn èèyàn kàn fi wọ́n jẹun tí wọ́n gbowó lọ́wọ́ wọn lọ́tùn lósì tí wọ́n ń tàn wọ́n because láti rí right person tó máa sòótọ́ ọ̀rọ̀ fún wọn pé báyìí ni ó máa pẹ́ èmi ń sìn bí ẹnìkan mi lè sọ pé mo dáa tán àbí mi ì dáa tán àbí mi ì dáa rárá ṣùgbọ́n tó bá pèsè tèmi ni wọ́n bá ń pe warrior mi ò lè sọ fún wọn pé èmi náà ọmọ get inside mi ni mi ń sọ ọmọ get inside rárá ṣùgbọ́n mi ní ábà sọ fún yàn pé ọyá o màá jáde o ọyá kìíní kan o kìíní kan o torí mi kì í ṣàdéhùn. àwọn èèyàn tán sọ yín yìí o owó náà fẹ́ gbà lọ́wọ́ yín kì í ṣe pé wọ́n fẹ́ jáde dúró dèmí pẹ̀lú mò ń bọ̀ náà ń ṣe fún yín ẹ̀rù lẹ́jọ́ ń dábàrà yín tẹ́ ẹ bá ti rẹ́dì ní fi mọmọ lágbájá mọmọ tàmẹ̀dù sí ẹ máa decide pé ẹ fẹ́ ṣe nǹkan lásán ni anybody tó wù tó jẹ́ kódà kẹ́ ẹ mọ̀ rí kẹ́ ẹ mọ̀ èèyàn kankan mọ́ ẹ kàn ṣèwádìí ẹ̀ kó rẹ́dì ó fẹ́ ṣiṣẹ́ fọmọ Yorùbá ìgbà ilẹ̀ tó mọ̀ pa ẹ̀ ra àwọn tó ti ṣetán kó rẹ́dì ṣùgbọ́n for now gbogbo wa sì ń ṣe rìhásà lọ́wọ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi o bóyá kí n kọ́kọ́ tún fáwọn èèyàn nínú ilé lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ díẹ̀ màámi. wàláì mo gbádùn ẹ ó báláǹsì ní tèmi ń pè ní balance diet nu ó báláǹsì ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀ amú Nàìjíríà amúwọ òkè amúwọ sàlẹ̀ àwa da gbogbo ẹ̀ lẹ̀ àwa fọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yí àpàṣẹ torí màá fẹ́ ká ṣe ní pápápá bí àwọn tó wà ní pápá torí mi ní fẹ́ gba àsìkò wa púpọ̀ torí àwọn míì náà lè fẹ́ pè wọlé torí ẹ́písòdù tó wà nílẹ̀ kì í sórí ẹyọ kan là ń lọ torí tá a fi máa rí ojútùú sí gbogbo wàhálà tó wà nílẹ̀ ìdàrúdàpọ̀ ìjà àwọn tí ò dẹ̀ fẹ́ kó níyànjú àwọn náà ni wọ́n máa dàrú sí torí ẹlòmíì náà níbi ìjà náà ti ń jẹun tí wọn bá ti búyàn tán bá ti dárúkọ bàbá màmá àǹtí wọn lè jẹun